látara ìwà dáadáa tí mùsùlùmí bá ní yóò sì dé ipò ẹni tí fi gbogbo ọ̀sán gbààwẹ̀ kódà kó má gbààwẹ̀ náfìlà yóò dé ipò ẹni tí máa fi gbogbo òru jíyan náfìlà kódà kó ṣe pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní máa ṣe kìyàmù lẹ́yìn ṣùgbọ́n látara ìwà dáadáa tó ní ọlọ́run yóò rèétì ẹ̀ sí lẹ́fù àwọn ènìyàn. so ìdí yẹn tá a fi rí pé lónìí èmi máa ń kíyèsí àwọn nǹkan kọ̀ọ̀kan àwọn àgbàlagbà mi ń bẹ wọ́n lè mẹ́ka sọ̀rọ̀ Bukhari kódà wọ́n lè má gba àwọn kankan yé nínú sunan àmọ́ ọlọ́run jogún wà dáadáa fún un. ẹ wàá máa rí bọ́lá ó sì máa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ tún rí àtúbọ̀tán wọn kódà ẹlòmíì tẹ́ ẹ̀rọ nu pé tó bá fẹ́ dá ìlà yóò ṣe la ilaha illallah ẹ wàá máa wò pé irùngbọ̀n bàbá yóò ṣe kó dàbí àmọ́ nípa ìwọ ọmọlúwàbí nípa tútún ẹbí ṣe nípa tútún mọ́sáàsì ṣe nípa tútún tó ti bàjẹ́ ṣe kò sẹ́ni tó bá wájú wọn ń bẹ̀ sọ àwọn ẹ̀kọ́ tó pọ̀ wà ń bẹ̀ ẹ má jẹ́ àfojú kan rìn ẹ jẹ́ àfojú méjèèjì bá a ṣe ní àkọlé kan ìmọ̀ ẹ̀sìn ẹ jẹ́ káwọn ìmọ̀ ẹ̀sìn yẹn kó jẹ́ sábàbí dídá ìwà wa ọkọ nínú ilé kíyàwó rẹ náà lè jẹ́rìí pé àtijọ́ tá àfa àti ń lọ alcohol àtijọ́ tí wọ́n ti ń lọ ilé kéwú ìwà wọn yàtọ̀ kí ọkọ náà lè mọ jẹ́rìí pé látijọ́ tí ìyàwó mi ti ń lọ alcohol báyìí tí ń lọ masjid tí ń lọ sí madrasa ìwà rẹ̀ ti yí padà bó ṣe yẹ kó rí nìyẹn tí ò bá rí bẹ́ẹ̀ gbogbo nǹkan èèyàn ń ṣe yẹ kò nítumọ̀. wa an Abi Hurayrata radiyallahu ta'ala anhu qala ya Rasulullah wọ́n bèèrè lọ́wọ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní fulanatun tasumu an-nahar wa tasumu al-layl wọ́n ní arábìnrin kan bẹ ó máa ń gbààwẹ̀ gbogbo ọ̀sán gbogbo òru ló máa ń jíyan náfílà òru wa tu'dhi jiranaha àmọ́ ó níṣe sí kan gbogbo aládùúgbò náà máa ń complain nípa ẹ̀ ọ̀rọ̀ burúkú ó ń bẹ lẹ́nu ẹ̀ qala hiya fi an-nar anabi ò tiẹ̀ jẹ́ kéésì ń pẹ́ anabi ní obìnrin yẹn ọmọ náà ni sallallahu alayhi wa sallam anabi ò kọ̀nsídà pé ó máa yan náfìlà lóru yìí máa ṣètọrẹ àánú anabi ní hiya fi an-nar àrígbọ́yé ń bẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni pé sìn wà yìí gan kò sí nǹkan kan tó fẹ́ sọ wá dàjú pé kásá ni wà dáadáa lọ ìrun tá ń kí ó fẹ́ bí wà dáadáa ni inna as-salata tanha 'anil fahsha'i wal munkar àwẹ̀ tá ń gbà náà ó fẹ́ kó wa níjànú níbi ìbàjẹ́ gbogbo àtàkàlẹ́mù ṣàríyà ó lọ ń forí sọ kádà ní bíbálò pẹ̀lú ọmọlàkejì kádà níwà kádà níṣesí. bákan náà anábíà Muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí àfáwà Abdullah bin Umar kọ́lọ́n kó bá a yọ ní sí wọn al-mu'min ṣe ẹ̀rí àdìsí tí mo fẹ́ kà yìí mo fẹ́ gbogbo ọ̀rọ̀ nù sí tí a bá lè ronú sí tí a bá dẹ̀ lè gbìyànjú ká máa lò ó ìta máa rí túnṣe tí ó pọ̀ ju tí ó máa bàjẹ́ lọ látara wa. Ànábì ní al-mu'minu alladhi yukhalitu an-nasa wa yasbiru ala adahum afdal min al-mu'mini alladhi la yukhalitu an-nasa wa la yasbiru ala adahum. Anabi sallallahu alayhi wa sallam anabi ní mùmíní tó bá máa ń fara ro àwọn èèyàn tó máa ń bá àwọn èèyàn ṣe tó dẹ̀ máa ń ṣe sùúrù lórí àwọn ìpalára tí ń rí lọ́dọ̀ àwọn èèyàn kò torí wípé lámọrin gúnmi lámọrin sẹ̀mí kò torí ẹ̀ pa wọ́n tì ó tún kọ́ àwọn èèyàn mára ó ń kọ́ àwọn èèyàn mára ó ń kọ́ àwọn èèyàn mára. Anabi ní afdal irú mùmíní bẹ́ẹ̀ ó lọ́lá ju mùmíní tó ṣe pé la yukhalitu an-nas kì í báyàn ṣe wala yasbiru ala adahum òun èdè ẹsẹ̀ sùúrù bí wọ́n bá gún báyìí lójú ẹsẹ̀ yọ wọn padà. Ànábì ní ẹni àkọ́kọ́ lóore ju ẹni kejì yẹn lọ. Mo fẹ́ ká wo practical application hadisi láwùjọ wa lẹ́nu. Jàmáà Ànábì sọ wípé al-mu'minu alladhi yukhalitu an-nasa kò wá dákẹ́ ó ní wa yasbiru ala adha ìtumọ̀ ẹ̀ ni pé kò sí bí mukhalatatu an-nas bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe
àwọn yóò gún yàn yóò ṣẹlẹ̀ wọ́n lè gún ọ kódà nínú ẹ̀sìn wọ́n lè gún ọ níbi kan fara ní ọ yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wa yasbiru ala adha ṣùgbọ́n èèyàn máa ń ṣe sùúrù anábìnúwẹ̀ ẹni tó bá rí báyẹn afdal ẹni yẹn lóore jùmọ̀ mẹ́mí kóńkó jábẹ́lé lọ́gbọ́n àwọn ṣèkì tẹ́ ń wò yẹn níbo bọ́bá wọ́n wọ́n dànù náà a máa wó rẹ̀ kọ́ rẹ̀ ní àìwọ́takọ́ta sẹ́wọ̀n gan pé kò sẹ́ni tó pè wallah nínú àwọn àṣìṣe kan tọ́pọ̀lọpọ̀ wa máa kó sínú ẹ̀ mo fẹ́ ká dì í mú gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá fi hàn nínú onímímọ̀ nídìí súnà tó bá ipá àwọn tó pọ̀ lẹ́yìn rẹ̀ àwọn tó máa ń èlé ẹ ló pọ̀ jù ó padà ṣubú tí ò sáwọn tulabul ilm tálẹ̀ gbogbo sheikh òde tá a lọ lánàá hadisi tẹ́ ẹ lò yẹn hadisi dọ̀yìfù ni ó wà ní sílẹ̀sílátù dọ̀yìfà ẹgbẹ́ gbogbo wa pé sheikh téèyàn bá nírú wọn báyẹn olúwa ó sọ tó bá yẹ kóòdù àwọn tí ń tẹ̀lé ọ lẹ́yìn kiri ẹ̀gbọ́n akramakumullah ayyakumullah àìfọwọ́ lẹ́nu ó ti sọnù tán ò ní mọ̀ kankan àfikẹ́ yóò ṣe sùúrù ó rí ìgúnnilára látọ̀dọ̀ àwọn èèyàn wa yasbiru ala adahum ìyẹn ló fi rí wọn túnṣe tó bá ṣe sùúrù pẹ̀lú wọn bàbá wa kan ní máa ń sọ̀rọ̀ kan ó ní táyé bá sọ pé mi ire ni ọ́ ẹnìkejì náà ẹ̀dọ́gbé sáfà yìí èèyàn rẹ̀ ni wọ́n tún lọ pàdé ẹlòmíín bò míì sẹ́ni báyìí lẹ́yìn sọ èèyàn rẹ̀ ni wọ́n ní ẹ lọ kíyèsí gbogbo àwọn tí wọ́n ní ẹni ire ni ọ̀hún wọ́n ti tẹ̀ wọ́n mọ́lẹ̀ rí tí wọ́n retí kó o bínú tó o bínú má fi conclude gbẹ̀nu rẹ̀ ni ọ́ ọmọ nìyẹn ògọ̀ tó báyẹn wọn ò ní bẹ̀rẹ̀ ni rẹ̀ àfi ká ti gún ọlọ́bẹ̀ẹ́ rí tó sọ̀rọ̀ wọ́n ti lálàsẹ̀ rẹ̀ tó dákẹ́ àwọn ọmọ máa retí pé ó yẹ kó o bínú wọ́n wà conclude pé ẹ̀mí rẹ̀ làfà yìí wa yasbiru ala adahum kéèyàn ó ṣe sùúrù pẹ̀lú táwọn èèyàn fi ń gúnyàn lára kéèyàn ó ṣe sùúrù irú mùmínì bẹ́ẹ̀ afdal irú mùmínì bẹ́ẹ̀ lóore ó dá lọ́dọ̀ ọlọ́run min alladhi la yukhalitu an-nasa ju ẹni tí ìbáwọn èèyàn ṣe lọ wala yasbiru ala adahum àfáàmì ń bẹ tó bá sálámà mọ́sálásí báyìí ó fẹ́ wọnú ilé ẹnìkan ẹgbẹ́ sheikh ẹjọ́ mo níbẹ̀rẹ̀ ó ní ó mà gọ́ kí ni mo ṣe sà ó tún gọ̀ síbẹ̀rẹ̀ yẹn kò yé mi ní àìmọ̀kan rẹ ló tún fi hàn yẹn ọ̀dẹ̀ ẹ̀ mọ́ bìnú orí ẹ̀ ò pé ẹ̀yin ọmọ tí màá ṣe mọ́ ó fẹ́ béèrè ẹ̀sìn ó rọrùn kó mọ̀ ní ládàbí ó pọ́sibù kó mọ̀ mọ́ bí ó ṣe béèrè ṣùgbọ́n kò fi tó burú nígbà tó èèyàn ti mọ bó ṣe yẹ kó mọ béèrè èyí ó kọ ó dáhùn béèrè rẹ̀ yẹn ó wà ní tó bá dìgbà míì báyìí ni kò ṣe ṣe kí ni ó sọ jazakumullahu khairan khalas ṣùgbọ́n gbà tó ti lálà sí ẹ̀ tó ti yákàyákà ẹ̀ níjọ́ mi yóò ní ẹja tí n bá ní béèrè ẹ bá mi wá àfáà mi kì í èmi náà mọ kéwòn ní ṣùgbọ́n mi ṣe ní yẹpẹrẹ sọ̀hí ẹlòmí èèyàn lálò náà ṣùgbọ́n tó fẹ́ béèrè yẹ kò yé ni ṣùgbọ́n kó wá useless ẹ̀ ó ní ọmọ rẹ̀ yẹn pàtàkì lòun náà láàyè òun náà kò sì sẹ́ni tó yẹ kó nítẹ̀ẹ́rí ba tó tó àfà tọ́lọ̀ ń bá lè sọ bá nàbí sallallahu alayhi wa sallam pé wakhfid janahaka liman ittaba'aka minal mu'minin ọlọ́run ní ànábì sallallahu alayhi wa sallam rẹ̀ ìyẹ́ apá rẹ̀ lẹ̀ fáwọn mùmìnì tó ń tẹ̀lé ọ rẹ̀ rẹ̀ lẹ̀ fún wọn. gbogbo àwọn nǹkan yìí ó ń júwe ń tán pè ní ìwà ọmọlúàbí bó ṣe pàtàkì tó nínú ẹ̀sìn al-Islam. kí wàá ní àlákọ̀ ìbáṣepọ̀ tó ń bẹ láàrin ìwà ọmọlúàbí àti masjid àti ilé-ike kí ló dáa fi pápọ̀ nítorí pé gàálíbàn yunsabu al-khuluqul jamil ila talabil ilm wa ila al-masajid wa ila al-ulama wa ila tullabil ilm lọ́pọ̀lọpọ̀ ọgbà ayé máa ń ṣàfitì ìwà dáadáa sára ẹni tí lọ mọ́sálásí sára ẹni tí ń lọ ilé kéwú ẹ̀rì táwọn èèyàn sọ pé bẹ́ẹ̀ sì ló ń kírun
tọ́pẹ́ ni yóò kírun wọn ò ní sọ bẹ́ẹ̀ wọn ò kí lè fẹ́ kó ṣe tẹ́lẹ̀ ẹni tí ò kírun ṣùgbọ́n èèyàn máa ń lọ masjid wọn ò bẹ́ẹ̀ ò sì ń lọ mọ́sáàsì ìyẹn túmọ̀ sí pé a expect irú wà báyẹn lára rẹ̀ àbí ká ní pé bẹ́ẹ̀ ò sì ń lọ ilé kéwú ìtumọ̀ ẹ̀ ni wípé a expect irú wà báyẹn lára rẹ̀ lápèjúwe nínú ilé ọmọ kan lọ ilé kéwú ọmọ kan lọ skul kò lọ ilé kéwú wọ́n wá sùn wọn ò lọ kírun àsùnbà bàbá wa wọlé ta ni wọ́n sọ wípé ìwọ ò lọ kírun bẹ́ẹ̀ ó sì ń lọ ilé kéwú ẹnì kejì wọn ìwọ ò lọ kírun ọyá máa lọ kírun wọn ò ní lọ pé bẹ́ẹ̀ ó sì ń lọ skul rárá abẹ́ẹ̀kẹ́ fi túmọ̀ sọ wọn ò lè sọ pé bẹ́ẹ̀ ó sì ń lọ skul wọ́n yà ní kó lọ kírun ṣùgbọ́n yìí ti ń lọ ilé kéwú yẹn tó bá ní kó lọ kírun táwọn ní bẹ́ẹ̀ ó sì ń lọ sí ilé kéwú ìyẹn túmọ̀ sí wípé gbogbo àwọn dáadáa ládàbí ẹ̀sìn wọ́n máa ń ṣàkólé kan wọ́n máa ń expect ẹ̀ látẹ̀rẹ̀ ẹni tí ń lọ ilé kéwú látẹ̀rẹ̀ ẹni tí ń lọ mọ́sálásí déédéé ìdí nìyí tó fi jẹ́ pé àkórí ọ̀rọ̀ wa yìí ó forí sọ ipa tí mọ́sálásí àti ilé kéwú fẹ́ kó láti gbin ìwà ọmọlúwàbí sí wa lára.